jẹ́ kí Sunday Igboho yìí sílẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń wọ ọmọkùnrin rẹ̀ pákàndé èèyàn ni o because ọ̀rẹ́ ò yé mi when you come for him ọlọ́run akàn gbé ẹ ní ò ní sanwó mọ́tò ọlọ́run akàn gbé ẹ lọ́kọ́ làwọn tó máa jù ẹ lọ ní gbòs bàbá fọrí mọ́ kàbà ló bá get started ló bá parí ó ní ìtàn kí ló ṣe wá kí ló ṣe ṣe ó ní ìtàn òun gbọ́dọ̀ ẹ ṣe bàbá mi ọlọ́run bẹ̀ fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Sowore how market ṣé lóòótọ́ ni ṣé mo pé àwọn Yorùbá nation kan ló sọ ilé yìí nísìn tó bá pé àwọn Yorùbá nation Sowore in fact tó bá pé àwọn Yorùbá nation ni wọ́n sọ ilé yìí nísìn Sowore ò bá ní bóyá Yorùbá nation ń gbèjà Sunday Igboho ni question tí wọ́n béèrè yìí Sowore ṣé lóòótọ́ ni Sowore question tí wọ́n béèrè yìí tí àwọn obedient béèrè yìí ṣé lóòótọ́ ni fídíò ti pọ̀ lórí títì tó ń circulate o àmàlà politics Tinubu àkọ́bí ọmọ olódò dẹ ó ṣà ń gba orí anybody that's the man for the game ó ṣà ń sọ orí anybody mọ́ra wọn ni àmọ́ bí ìdájá sí báyìí àmọ́ ẹ̀yin tèmi ẹ̀ka sọ ọlọ́run ń bẹ ènìyàn sì tún wà ó Mr. Tajudeen lónìí tọ̀hún májà sọ́lá ò gbọ́ aládìsá ò gbọ́ dọ̀jà o Ìgbòho ṣà ò gbọ́ dọ̀jà o torí ìwọ lọ́lọ́run ń bẹ lẹ́yìn fún májà sọ́lá ò gbọ́ dọ̀jà àdìsá ò níjà. Sowore don buy market Sowore ti ra ọjà Sowore you don buy market you don pass your boundary. Ó ní àmọ̀là politics ó ní Sunday Igboho ń ṣe ó ní báyìí pé Sunday Igboho ní Nnamdi Kanu ni a ti máa campaign fún Tinubu báyìí Sunday Igboho ti bọ́ta Sunday Igboho ti fún Sowore lésì àmọ́ èsì tí Sunday Igboho fún Sowore ó dùn mọ́ mi o bet ó dà pé kò kí tó ṣùgbọ́n the God of Sunday Igboho ó ti gbá Sowore lọ àwọn tó ju Sowore lọ yes we go laugh. Àtúndé ilé Bọ́lá já sí báyìí níbo ni mo já sí lórí TikTok báyìí ó ti Sowore lọ àwọn tó ju Sowore lọ Sowore how market a sọ wípé lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run sì ń ṣe ti Sunday Igboho lọ́wọ́ tó bá sọ pé ọlọ́run kì í ṣe alábòsí àáfàá tó kémi ní kéwú ó ní kò sí ẹni tó jẹ́ alábòsí tọ́lọ́run ó lọ́lọ́run alábòsí ó lákọ̀ọ́dédé mú àwọn kan báyìí ó lálẹ́ dúró tì wọ́n lẹ́yìn bọ́ọ̀sù bí ó ló máa wà lẹ́yìn wọn ni ó ní bọ́ọ̀sù pa ó ló máa wà lẹ́yìn wọn ni ó ní tó bá lẹ́nu sọ pé ọlọ́run kì í ṣe alábòsí ó ní sọ pé irọ́ ni kò sí ẹni tó lábòsí tọ́lọ́run ṣé ọlọ́run wá lo àbòsí ẹ̀ wọ́n fi gbé ó fi elevate Sunday Igboho débi wípé anybody gbọ́dọ̀ bú Sunday Igboho nísìn onítọ̀hún máa kankan Àdìsá ẹ gọ́ṣẹ́ fún mi ẹ gọ́ṣẹ́ fún mi Sunday Igboho ẹgbẹ́ má bínú torí ọlọ́ ẹ kakọ́ sọ́dọ̀ àwọn APC náà tábà wá kú òǹbẹ̀ àwọn àdọ́dọ̀ ẹnìkan káṣẹ̀ wá ṣe fún fídíò Sowore kò ní ká amárẹ́rìn o ṣó èní mi fẹ́ kẹ́ anybody upset mi mo fọlọ́run bá bẹ̀yìn anybody tó máa wo ṣó yìí mo fọlọ́run bá bẹ̀yìn èjò má jẹ́ kí inú bí mi ẹ má bí mi nínú torí ọlọ́run torí ṣó yìí inú mi ṣáà dùn ni Sowore àdùn Sowore dẹ̀ ṣe ni bí tó lọ bọ́ sí bí Sowore lọ bọ́ sí yìí ò dáa ẹ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́ta ní ká kọ́kọ́ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu eléyìí náà bàbá yìí ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí. Bọ́ọ̀ ní síra yìí rẹ̀ gbọ́ ní 4,100 naira ìwà gba 20,000 ìwà mú 3,000 tẹ́lẹ̀ èmi mọ́ ní mọ́tò ìrọ̀bọ̀lá bọ́ọ̀ ní síra yìí rẹ̀ gbọ́ ní 4,100 naira ìwà gba 20,000 ìwà mú 3,000 tẹ́lẹ̀ èmi mọ́ ní mọ́tò ìrọ̀bọ̀lá wọ́n ní síra lọ́jọ́ ìjọba ọ́fíìsì wọ́n ní síra lọ́yẹ́ wọ́n ní síra lọ́jọ́ náà gbogbo ṣe Nàìjíríà ṣe lọ yìí ọdọ àdúgbò dáa. ọdọ rẹ lọ ọwọ́ bá yẹ dọdọ ọwọ́ kan lé ìpè bẹ àwọn ẹgbẹ́ lọ pé pé bẹ ìgbàgbọ́ ìbò jẹ ẹgbẹ́ ọgbọ́n kó ìpè bẹ ìyá ìjọba ìjọba wọn fún wa ìlú ké gbogbo lẹ́yìn tí wọ́n ṣe báyìí wọn lójú bí wọ́n gbé ẹsẹ̀ gbẹ̀mí
ẹ̀yin yẹn má bọ̀ lórí YouTube kẹ́ wá wò ẹ má bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ wá wò fún mi mọ́ àwọn nǹkan tí mo lò bí pọ̀ kẹ̀kẹ́ máa switch bí mo ṣe máa ṣe bàbá onítaxi láti ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtìrí náà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìn síná tó tún máa lè jẹ̀nà Ìlọrin ni bàbá onítaxi láti Ìlọrin bàbá fa èpè yọ bàbá bẹ̀rẹ̀ sí ní lé àwọn ìjọba APC ó bẹ̀rẹ̀ sí ní fọ́ wọn ní èpè bàbá ní wọn ní síra láyọ̀ ó ní ìlú lé ẹ̀yin èèyàn mi ṣèlú lé àbí òòlè lóòótọ́ tó ti tilẹ̀ tọ́ lọ́hùn church mind àti ìfẹ́ kí ló bí mi lé ní ìsẹ̀ bàbá ní ìlú lé ó ní ìyà ń jẹ àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn Tinubu ebi ń pa àwọn èèyàn Ṣèyí Tinubu ìlú lé ayé ń ké òṣìṣẹ́ dàbí ọ̀lẹ bàbá ìlú lòun ní mọ́tò tó ń bá ra epo tó ń bá rà sínú mọ́tò tó ń bá lọ tó ń bá bọ̀ ó ní òun lòun ní mọ́tò bẹ̀ 3,000 ló máa mú lọ́lé tó bẹ́ẹ̀ bàbá ìbá sanwó deliver ibo ni kò ti rówó deliver san onímọ́tò àwọn àgbà mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n á ní kò fẹ́ ṣe Tinubu ìlú lé bí pa àwọn èèyàn ara ní ìlú ara ní àwọn èèyàn kí lẹ lè ṣe kí ní nǹkan tẹ́ lè ṣe àwọn èèyàn ń dààmú àbí sẹ́mi nìkan ni mo rí bẹ́ẹ̀ àwọn èèyàn ń fòrò kódà àwọn àtàwà nílùú òyìnbó a lè jẹun a lè sùn ká mórí lóṣù ká kó tó gba paycheck ẹ báyìí wọ́n á ti rí grandma bímọ o grandpa fọwọ́n nǹkan bá bu àyà o àbúrò yìí tó wà ní school wọ́n ti lé wálé o ẹ̀gbọ́n yìí tó wà ní kíláàsì ó ti ná ara ní everybody ìlú lé o Tinubu akọbí ọmọ olódòdó ìlú lé àwọn tó wà nínú kò wọ́n kọ́ máa tọrọ ṣiṣẹ́ ti dàbí ọ̀lẹ ọkọ tí mo àlè ìyàwó ẹ̀ now bí ẹ mo lè wá fídíò kan jáde fún yín tí máa tèṣe tán bíbí àwọn obìnrin fún ara wọn ni wọ́n lọ ṣe hookup pẹ̀lú àwọn bandits nínú igbó ogun dé o ẹ̀pọ̀n fọ́ àwọn obìnrin lọ ṣe hookup pẹ̀lú àwọn agbésùmọ̀mí nínú igbó wọ́n lọ ń bá wọn pé ẹ wá bá wọn sùn in the next 5-10 years to come ọmọ Boko Haram ló máa pọ̀ nínú ìlú ọmọ wa dàdúrú lọ torí ẹ̀jẹ̀ Boko Haram ni wọ́n fi bí wọn àwọn obìnrin lọ ń gbé ara wọn bá Boko Haram nínú ẹ má bọ̀ Yorùbáwùyí náà lórúkọ mi lórí YouTube wọ́n ní kí lórúkọ mi lórí YouTube Yorùbáwùyí náà ni àbíkẹ́lẹ́ sọ́rí ìrìn kẹrìndò Yorùbáwùyí mi dẹ̀ mọ́ arú pé wèrè kan ní mo sọ àlò arú mi mọ́ arú pé wọ́n mi Èkó ni mi Èkó náà bí mi sí so mi mọ́ arú pé wàhálà ti ṣẹlẹ̀ o wọ́n láwọn obìnrin lọ ń gbé ara wọn bá Boko Haram nínú gbọ́ pé àwọn wá ṣe hookup aláìní ògbọ́n rẹ̀ hookup pẹ̀lú Boko Haram ogun ti dé Ọlọ́run ogun Tinubu ogun ti wọ̀lú ogun àwọn èèyàn lọ calling now you have my number ẹ bá ti fóònù mi mo ṣe ń ṣáàjì ẹ ní pápá iṣẹ́ tèmi pàápàá ní tí n bá ti fi iṣẹ́ máa ṣe pápápá ogun wà lú ọ̀bọ̀ sí àrè ìlú lé àwọn obìnrin wá ń ta ohun tí wọ́n ní fún anybody tí wọ́n bá rí wọn kí ẹ̀ Boko Haram kí ẹ̀ lọ́ba tí Boko Haram bá fún wọn ẹ̀dùnà tí Boko Haram bá wọn sùn tó bá tún jí wọn gbé ńkọ́ àbí kò lè ṣẹlẹ̀ ni no to be sincere tí Boko Haram bá wọn sùn tó tún wá jí wọn gbé that cannot be. I have the video mo ń bọ̀ ẹ máa wọlé ìlọ máa wá fídíò yẹn jáde ogun ti wọ. ìjọba wọn sún wa ìlú ké gbogbo lórí tí wọn ṣe báyìí wọn lójú bí wọn gbé ẹsẹ̀ gbẹmí gbẹgbẹ mi gbé ẹsẹ̀ wọn yí padà yóò bá yí pé èmi ni wàhálà Ajíbáyé. Mr. Wahab Ajíbáyé ẹ kì máa play mi lọ fún yín o kó tó di pé mo fẹ́ lọ wá fídíò yẹn jáde fún yín ẹ rò bí àmọ̀ ṣeré ní POS wàhálà àwọn èèyàn complain wọ́n lọ́mọ yahoo ń gba ìyàwó àwọn nísìn àwọn ìyàwó ti lọ bá àwọn Boko Haram nínú igbó àti dáràn ogun ti dé o wàhálà ogun ti dé ogun lára lóde ẹ má ìpè ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má ì tí pè ogun lóde ẹ jẹ́ ká kọ́kọ́ play brother wa wọ́n ní Sunday Igboho ṣe àwọn àánú wọn dẹ̀ ṣe mí Sunday Igboho kí n tó wá ṣe brother wa
àní ẹ má pè èyí ṣe inú wo lẹ ti wá gan ẹ kà fi sí speaker gbà náà inú wo lẹ ti wá ní ká má ti pè ẹ kí ń gbọ́rọ̀ ni ó yẹ kí n fi sí speaker bẹ́ẹ̀ gbàlagbàdẹ ló ń pè wá sí mo. àti mi ìwọ yìí ló ń pè láti Nàìjíríà mo ti ń pè ẹ má bínú ma. kò sí wàhálà. ok ẹ yẹ kí n fi sí speaker ẹni sùúrù kí n fi sí speaker mi ti connect mọ bluetooth tẹ́tẹ́lẹ̀ kó tó di pé ẹ ń pè ooo wọ́n náà má tún ṣe bí wèrè báyìí jàre màá kọ̀ tí màá pè é padà ogun wọ̀lú ogun jà ìlú le àní ẹ má ìpè irú àwọn fámìlì wo wa ni mo ní báyìí àwọn fámìlì ọ̀rọ̀ yìí sùn mi fẹ́ gbéyàn kan náà wà tó ní Sunday Igboho ṣe ẹ bá wa bẹ bọ̀dá wa yẹn ó ní Sunday Igboho ṣe ẹ̀rùn pé Sunday Igboho ti lọ tẹ̀lé APC. a ti pè yín o bàbá tó ní fóònù àwọn fẹ́ kú a ti pè yín o a ti pè yín nọ́mbà yín o ló bóyá máa pè padà ogun dé ogun jà o Tinubu ìlú le let me be serious mo fẹ́ serious bet show yìí ó yẹ bá wa gbóhùn sókè kí fóònù àwọn tó kú à ń gbọ́ ẹ bá wa gbóhùn sókè. ẹ kalẹ̀ ma. ẹ kalẹ̀. yes my queen láti Nàìjíríà ṣe èmi náà wo fídíò yẹn ní ṣọ́ọ̀sán yìí ni mo rí fídíò yẹn online pé àwọn ìyàwó lè lò. Do you know that as we speak today in Zamfara, and I want everybody to probably contradict me, girls, ladies in Zamfara, leave the town, go into the forest and... I'm going, sir. Yes, ma'am. Mo ṣe mo rí fídíò yẹn ọkàn mi bàjẹ́ pé kí ló ṣẹlẹ̀ ìwọ náà. bí o ẹ̀ ṣe ń gba àwọn tó ti rí you saw it on Koyekitu ìwọ̀n pé Koyekitu gbé. báwo ni mò ń wò pé báwo la ṣe dé bí. a ti dáràn. a ti dáràn so mo wá ẹ má bínú mo wá imagine pé in the next 5 years kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Nàìjíríà. wọ́n ti bí Boko Haram púpọ̀. èyí ká pín bàbá Tinubu rẹ̀ dì pé ká pín débi pé kóníkálukú bá ti tẹ̀ lọ́lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ́tọ́nà èyí kẹ́ ẹ ṣe ààbò fúnlẹ̀ Yorùbá kí jíjí ni gbé kó stop kí ṣẹ́ wà kí iná wà kí ọ̀nà wà mọ́ tó rébù pé wá fẹ́ ṣe because gbogbo àwọn tẹ̀ ń wò yìí náà á fún mi lóyún èmi gan máa dìdí ìyàwó wọn. ọmọ àdìyàwó wọn náà ni. ọmọ àdì èmi ni wọn máa dìyàwó wọn ṣé tó bá ti wá dìyàwó wọn ṣé wọn ní máa mú páàsì àwọn ilẹ̀ Yorùbá sílẹ̀. bí ìmọ̀ bóyá ti gbọ́ ní èní pé wọ́n níbì kan ní ìdí ayùn rẹ̀ nìbàdàn àwọn tẹ́rọ́rìsì lọ àtàkì ibẹ̀ nírọ̀lẹ́ èní. bẹ́ẹ̀ ni nísinsìnyí mo ti rí mẹ́sẹ̀gì yẹn sí. ó yá àdẹ ṣe bá sọ pé Kwara wọn ní Fúlàní lónìí ṣé Ìbàdàn náà Fúlàní ló tún ní ni ṣé Oǹdó Fúlàní ló ní ni ṣé Abẹ́òkúta ṣé Fúlàní ló ní ni. ogun ti dé. ẹ jọ̀ọ́ àǹtí mi ò ṣẹ́ríwọ̀ ẹ̀yìn tún lẹ́nu ẹ tún mú àwọn èèyàn ẹ jẹ́ ẹ bá pe àwọn tó lè pe bàbá Tinubu. wàláì bàbá Tinubu ẹ come back home. ìgbà tí Buhari wà ń bẹ̀ àmọ́ tí Buhari ṣe fáwọn ẹ̀yà ẹ jọ̀ọ́ inú kò sáàbò nílùú ẹ lọ fún wọn ráìsì kò síná nílùú ẹ lọ fún wọn ráìsì ọ̀nà òdá ẹ lọ fún wọn ráìsì ẹ sẹ́kọ̀ ọ̀nà òdá ẹ lọ fún wọn ráìsì wọ́n ń jíyàn gbé wọ́n ń pààyàn ẹ lọ fún wọn ráìsì kì í ṣe ráìsì ní solution ni. then àǹtí mi mo fẹ́ sọ nǹkan kan tí mo fẹ́ kẹ́ bá wa bá olóyè sọ lóòótọ́ everybody ló mọ̀ pé bàbá Tinubu wọ́n help wọn wọ́n gbé wọn tẹ́ẹ̀dì kúrò ní orí wọn alihamdulilayi adẹ dúpẹ́ fún yẹn pé bàbá Tinubu wọ́n ṣòpọ̀ ọmọ ọkọ ni wọ́n ń ṣe ọmọ àlè ṣó ti yé ṣùgbọ́n ẹ bá olóyè sọ̀rọ̀ kọ́ rárá máa sọ̀rọ̀. olóyè tí ní kí n bẹ̀ yín olóyè tí ní kí n bẹ̀ yín wọ́n ní kí n bẹ̀ gbọmọ Yorùbá pátápátá. ṣe ẹ má jẹ́ ká ṣe mistake kan ṣe rí gbogbo àwọn tó fọwọ́ lẹ́wọ̀n wọ́n mọ Tinubu bá lọ́dún mẹ́wàá Tinubu bá lọ 15 years Tinubu kọ́ ló máa wà mẹ́ for life o so gbogbo nǹkan tá a bá fẹ́ sọ ẹ jẹ́ ká wà careful kẹ òbí wèrè
ìkan ò gbọ́dọ̀ wálẹ̀ Yorùbá Àtíkù wèrè kan ò gbọ́dọ̀ wálẹ̀ Yorùbá níbo nìyẹn wà ní constitution Nàìjíríà. ẹ má lọ síbẹ̀ yẹn mọ́ ẹ má lọ síbẹ̀ yẹn mọ́. olóyè ti bẹ̀rẹ̀ ẹ ṣe. ẹ bá wa pé bàbá Tinubu ẹ bá wa pé gbogbo àwọn balẹ̀ Yorùbá. a máa pè wọ́n bàbá ẹ ká ṣe iṣu ẹ̀yìn nìkan ti lo 4 minutes ẹ pè padà. wọ́n ti àtàkì Ìbàdàn Ògúndé Sowore alpha Sowore Sunday Igboho tó ní kó máa ó ṣe àmọ̀là politics kíní kan ó ti àtàkì Ìbàdàn nísìn Sowore abẹ́ kó máa help us ní Ìbàdàn ẹ bá mi hashtag Sowore jọ wá lọ gbà wálẹ̀ nìbàdàn mo fẹ́ gbé fídíò yẹn wá ni wọ́n ṣe sẹ́ǹdẹ̀ sí mi sìn wọ́n ti àtàkì Ìbàdàn àwọn terrorists ti àtàkì Ìbàdàn Sowore kó máa help us ìlú le ẹ kọ́ play bọ̀dá wa tó wá gbé àwọn obìnrin ìwọ sọ̀rọ̀ ń tiẹ̀. olórí Sunday Igboho ṣá to even think say I almost lost my life when you fight Yoruba nation. You fight for Yoruba nation. Lost life where? This is a second stage. People giving report my account to DSS. I have to run in Nigeria, go Togo. While I was in Togo, I attended your court hearing from the Benin Republic twice. From Togo, I was paying transport to Benin. Even though we were not allowed to court premises, I stood outside. Today, the woman said, you don't want any nonsense cooking or useless articles for Southwest. Go to the north and tell them to vote for Tinubu. Now, go to the southwest and tell them who to vote for. Ojúgbà mi ti fún my life. I'm just so ashamed. Thank God I didn't lose my life. Bóyá brother wa yìí, you don't want any nonsense. Nísùúrù, I can feel your pain. Brother wa yìí, olójúgbà àwọn ti folóyè Sunday Igboho. Ẹjọ́ ọmọ Yorùbá mi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ because Sowore ni mo bá wá síbi bí Sowore ọ̀rọ̀ ẹni mo bá wá síbi bí a máa ṣe ṣége yẹ̀yẹ́ lórí ṣóyì Sowore ọ̀rọ̀ ẹni mo bá wá síbi bí yìí o ẹ bá wa sọ̀rọ̀ lórí brother wa ìṣe máa bá wa bẹ́ẹ̀. mo ti rí I'm gonna play it they have sent it to me already mo máa play anything. ẹ bá wa bẹ brother wa mi rí comment àwọn èèyàn jàre tó wà fẹ́ ká ṣe ṣóyè má kí ṣóyè Sowore come to Ibadan God bless you I know where you don enter mo máa wọ́n tèmi tó má ti wọlé comment wa máa lọ ni Sowore jọ we need you in Ibadan I need the Sowore ní Ibadan kọ́ ló bá wa yanjú ẹ̀ Sowore wọ́n ti jáwé èèyàn gbé ní Ìbàdàn bọ́ta hashtag ṣe bá mi hashtag Sowore náà kí ló tẹ̀ ṣe báyìí ẹ̀ dẹ̀ bá mi hashtag Sowore ẹ fẹ́ kí inú bí mi lórí show yìí inú ò ní bí mi Ògún gbọ́ inú ò ní bí mi ẹ bá kọ́kọ́ mẹ́rin ẹ jẹ́ kọ́ náà victims tí wọ́n tọ̀ láti àpẹẹrẹ ní crane ní báyìí náà ní ìjà rẹ̀ please what's today's date ẹ jọ today is 18th of March 2026 and this is happening live at crane. This is happening live at wọ́n ti ru àwọn èèyàn lọ Ògún máa jà o Ògún jà tí mo jẹ́ nǹkan tí mo fi ń download fídíò yẹn máa bá wa tẹ thumb up lórí show your ass èmi gan ò ní gbé wá ayé kàtà sọ́dọ̀ Sowore straight ẹ jẹ́ àti gbọ́ pé mo ti download ẹ̀ so tẹ́pà tí bá wa tẹ thumb tẹ́lẹ̀ bá wa kọ comment lórí show yìí ẹ fi sílẹ̀ ẹ kàtà sọ́dọ̀ Sowore jẹ́jẹ́ Ọlọ́run kò sí tó máa bí nínú lórí show yìí kíyàn ya wèrè wá sórí show yìí gan mi ní bínú but mi ní play fídíò tí mo lọ gbé wá fún yín yẹn mi ní wá dá ṣe show. Good evening, Egbon Sowore. Please help me tag into this video. Share as much as you can because I see Instagram is delaying. In fact, all my social media accounts are under attack. I beg if the Peter become your AAC, you go green. I really don't want to shout or my regular video, but I just want to ask salient questions. One, if Peter decides to come to your AAC, and you are candidate and chairman of party, you agree. Apart from you, Sowore, which other set should we vote for in Nigeria? Or are you going to be the president and senate president and House of Representatives and several of the local government chairman? Do as Buhari as people thought Buhari was. As at that time, with all his popularity, you know he still needed people like Tinubu, Saraki and Co. to come from PDP to APC to be able to remove Jonathan. Which you also be an instrument. Sahara reporters did everything to remove Jonathan. They jubilated when Jonathan left. At what point did you realize that they are all criminals? When I hear you talk, some person say you are APC and I argue. Ẹ jọ̀ọ́ Sowore ní Sunday Igboho lọ join ní Tinubu
APC ó lọ ṣe àmọ̀là politics shop I shop. Sowore, I never think about what this woman just said, and I believe none of us ever think about what this woman said. Ẹ̀yin tẹ́ bá ronú lọ síbẹ̀ ẹ jẹ́ ká mọ̀. Sowore ó lóun ní party tó ń jẹ́ AAC. Sowore nìkan la rí as presidential candidate. Mama P wa ń béèrè lọ́wọ́ Sowore, yìí náà bá wa béèrè lọ́wọ́ Sowore. Nínú APC Tinubu as president, a rí àwọn governors, a rí àwọn senators, a rí àwọn rep. Nínú PDP a rí Atiku àbí gbọ́dọ̀ ń wà. Nínú ADC, nínú CCC, nínú MMM, mo ṣe ní president náà ní vice náà ní senate. Sowore nìkan ni candidate ACC àbí kí Sowore pàdé o. Ẹjọ́ kí ló kọ party Sowore, are you going to be the only president because you are the only candidate tá a rí nínú ṣé AAC àbí kí ló kọ party ẹ̀? You are the only candidate tá a rí. Sowore, where you belong to? You are the president of AAC candidate. You are the governor of AAC candidate. You are the senators, even vice president. Sowore. Sowore don't collect. Sowore tell us. Mama P, God bless you. Ẹ bá mi ṣàdúrà fún woman. Mr. Abe, tó pẹ́ ìnìkan náà lè kọ comment, bá mi kọ comment lọ. Tó pẹ́ ìnìkan comment yẹn máa fún lọ lórí YouTube. Tó pẹ́ ìnìkan náà lè wà ń bẹ̀ yẹn, bá mi kọ comment. Àwọn fans Sowore náà wà níbí. Inú ń bí wọn bí ṣe ń rẹ́rìn. No, to be sincere, ẹ jẹ́ kí Sowore jáde. Sowore, come and tell us who are your governorship candidates. Ó ní tọ̀hún ọgbọ́n. Ó ní tọ̀hún ọgbọ́n dọjà o. Ènìyàn Ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún. Ó ní tọ̀hún ọgbọ́n dọjà. Májàsọ́lá ọgbọ́n. Ọmọ aládìíkún ọgbọ́n dọjà o. Ènìyàn Ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún. Májàsọ́lá ọgbọ́n dọjà o. Ọlọ́run ti Sowore lọ àwọn tó ju Sowore lọ. Sowore bọ́ta, Sowore wá gentle. Ó ní I will not answer her. Maybe she is one of those people that they deceive. Ma play. Sowore tutù bí omi. Sunday Igboho gé ọṣẹ fún mi. Èmi wà rẹ̀ tó bú Sunday Igboho tọ́lọ́hun ò lọ tí bá ọlágbàkú tó máa jù lọ. Mi tí ronú tán. Mi ò tí rí ẹni tó ta sí Sunday Igboho tí ò meet Waterloo ẹ̀. Sowore tell us yo, because we go dey do show on this thing. We go dey do show. We want to know your governorship candidate. Àbí tó bá ti di president tán, wá wá select because so wá select the president governor in every state. Sowore tell us wetin happen. Mama P, ó yá kó fún o gbọ́dọ̀ feel. Because I'm always at the front line with you. But when I hear you talk other times, I wonder what do you want? Do you want to be an opposition or an opposition to opposition? Because I feel like Nigeria is too damaged for this your back and forth. With all due respect, sir, you need to state what you want. With all due respect, sir, Nigeria is due for your mumu. Mama P, that word too much. So I don't like him. Sowore na half Yoruba. Even though he go claim Yoruba today, say he be Akpon. Tomorrow he go claim say he no be Yoruba. Mama P, Mama Kofu. Sowore, I know say you go there here they watch me. You go there here they watch me. Now, Tawa don't share Amola politics. Sowore tell us. Are you sure you are not working for APC? Where are your governorship candidates? Where are your Sowore ó ń gbá wọn mumu tó ń tẹ̀lé. Èmi kọ́ ni mo sọ, Mama P ló sọ. Sowore, èmi kọ́ ni mo sọ, Mama P ló sọ. Ó láwọn mumu. Sarah, do you want to be an opposition or an opposition to opposition? Because I feel like Nigeria is too damaged for this your back and forth. With all due respect, sir, you need to state what you actually want. You already know people want this man, and you know he's clean. Even though you have not tested your pedigree, you don't get you don't serve as local government chairman before. This man has been governor 2 times. No corruption. You have nothing on him. I have nothing to say about it. But yes,
For some weird reason, you just want him out of your way. Do you want to save Nigeria? Or do you want to keep talking about Nigeria? What do you want so for him? Everything is tabi, he's in a battle with Malami, in a battle with agency is about to be registered. Everybody knows that all this is happening to all the political parties because of Big is there. He's the only person that gives Tinubu sleepless night. Will you let him come to that your ANC? But now they try to rest him. Now they try to drink water, they drop cup. Sometimes I don't look your video. This one, I'm not gonna cost you, but this one's a craze. What do you? Only I not go cost you, but this one the craze. So what? Now question mama P ask you, only say you the craze. Àti sọ fún yín, en tó lọ́n bá ń bínú sí. Èmi ayé la gbé abẹ̀rẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí n yọ́nú sí o. En tó lọ́n bá wá ń yọ́nú sí lọ́wọ́lọ́wọ́. Elédùmarè ò ní jẹ́ kí n bínú sí onítọ̀hún. Ṣòwòrẹ́ how market. How market. So nice. Mama P sọ̀rọ̀ sókè. Like really, tell us, what do you want? Because you are talking just now. You say please I need to come and apologize. The lie, the package. What is the lie? I've listened keenly to you over and over. What is the lie? No single, nothing. I've never been this controlled. Like I'm just, trying to hold it like not to be disrespectful. But maybe you don't know somebody. There are many good people out there. And until you start to build bridges and form alliance, you are nothing but you are not ready. Thank you very much for listening. And God bless. And don't forget the question. What do you want? If it decides to come to tie your holy AC, where you are the Lord King, you go quickly. I hear this smell. Yeah, you hear the smell. So what do you want? What do you want? Now, somebody asked me, Ronke Longe, Ronke Longe, can you please call in? Only Sunday Igboho is now APC top. Is that a good thing? Igboho has failed Yoruba. Ronke Alonge, I am very sure wípé ẹ máa ní ọkọ àbí àwọn ọmọ. Ìyá wa tí Sunday Igboho bá ti lọ di APC top. Ṣojú òtí yín ni pé nínú 80 million Yorùbá Sunday Igboho nìkan ni gbogbo wa ń pariwo. Ìyá Ronke Alonge mo fọ náà bá bẹ̀ yín. Ẹ sọ fún ọkọ yín ẹni kí wọ́n lead the protest àwa máa tẹ̀lé wọn. Ọlọ́run. Àbí ká sọ fún àwọn ọmọ yín tó jẹ́ ọkùnrin kó síwájú ká tẹ̀lé wọn. Sunday Igboho bá ti di APC tọ̀gì lẹ́ni. Despite gbogbo tó ṣẹlẹ̀ Sunday Igboho ìyá wa Ronke Alonge bí wọ́n ṣe ta lé Sunday Igboho tí wọ́n ta lẹ̀ bí Sunday Igboho ṣe wà lẹ́yìn odi ìyá wa Ronke Alonge ọdún 4 ó lé ó lọ sọ́dún 5 Sunday Igboho lò lẹ́yìn odi Ọlọ́run mọ̀ pé àárín yín kẹ fún 1 naira. 1 naira ní o Yorùbáwùyí bá mi fún Sunday Igboho kó tiẹ̀ máa fi jẹun lẹ́yìn odi tó wà. Kó dẹ̀ tó dé wọ́n ti ta gbogbo nǹkan property ẹ̀ ọ̀tọ̀ tí ń lu property ẹ̀ jẹ́ ní gbàǹjo tó ń fọ́ rẹ̀ ti ń dé tó ti pa àwọn ti ta AC wọ́n ti talẹ̀ tó wà ní kinní kan wọ́n ti talẹ̀ tó wà ní kinní kan ṣáwọn tí mò ń jà fún ni àwọn tí John Sunday Igboho tó ń jà fún ni wọ́n ta ilé ẹ̀ ta ilẹ̀ àwọn tí Sunday Igboho ń jà fún ni wọ́n tà títí wọ́n ta AC wọ́n ta fáànù inú ilé ẹ̀. Ìyá wa Ronke Alonge ẹ lè ní kí dáàdì yín síwájú láti ní ọkọ yín tó bá ti síwájú ṣe láwọn àtàfẹ́ Yorùbá nation ogun gbà máa tẹ̀lé wọn. Yorùbá nation no going back a máa tẹ̀lé wọn tó kẹ́ mi ò tí ì polówó fún Tinubu bí ṣe wà yìí. Ẹ bá kàn ṣàwàdà ló kù. Àbáwọn ọmọ yín ọkùnrin kan síwájú báyìí wá kàn máa tẹ̀lé wọn ni Yorùbá nation no going back. Yeye the smell ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru. Sunday Igboho has failed Yoruba as Yoruba never failed Sunday Igboho. Nígbà tí Nnamdi Kanu àti Sunday Igboho wà lẹ́ SI ó ní iye táwọn ọmọ Igbo ń fún Nnamdi Kanu ní owó oúnjẹ ó ní iye táwọn ọmọ Igbo tí wọ́n fún Nnamdi Kanu lówó oúnjẹ lóṣooṣù. This same Sowore nígbà tí àwọn méjì wà ní SI ọ̀rọ̀ Nnamdi Kanu ló máa ń sọ pé kó fi Nnamdi Kanu sílẹ̀ Nnamdi Kanu ìdẹ̀gbẹ́dẹ̀ ṣùgbọ́n Yorùbá lọ stage Sunday show fún Sunday Igboho wọ́n lọ tẹ ẹ̀tì kú wọ́n ní Sunday original wọ́n ní ìlà tó kọ wọ́n ló tìkì wọ́n lọ ti clone ẹ̀. Ìyá Ronke ibo lẹ wà ń gbà tán ní ọ̀tá Sunday Igboho ti kú wípé wọ́n clone tó wà ń bẹ̀ ń sìn tó yẹ pé wọ́n clone ẹ̀ ní ẹ̀yẹ́ kàgbà pé fake Sunday Igboho ni
wọ́n ní làtà kọ́kọ́ yẹn ló tóbi wọ́n ní làtà eléyìí ó kéré ibo lẹ wà ìyá wa Rónkẹ́ ìyá ẹ jẹ́ kọ́kọ́ yín náà síwájú àní ẹ jẹ́ kọ́kọ́ yín náà síwájú Sunday Igboho has missed it ìyá ẹ jẹ́ kọ́kọ́ yín síwájú àbí káwọn ọmọ yín síwájú àbí kẹ́ pè wọlé ìyá Rónkẹ́ ẹ bá wa pè wọlé ẹ pè wọlé kájọ fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ àní bú yín o lórí péjì àwọn kì í bú yàn ṣùgbọ́n máa fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ now wọ́n ti kó fún Sowore màmá ṣe ACC lèyí wà ACC àbí PDP ẹ káàbọ̀ jàre ṣe ẹ ká lọ sọ́dọ̀ Ìbàdàn straight. ẹ jẹ́ kọ́ náà sí wọ́n tọ̀ láti àwọn ní green ní ìjàyè rẹ̀ bẹ́ẹ̀ ni before today date ẹjọ́ today is 18th of March 2026 and this is happening live at Tikrin so just for the security agents in Oyo State to take action immediately please your attention is really needed. ẹjọ́ kí ni àwọn tó ẹ fẹ́ kó ṣẹlẹ̀ like how many people number. nọ́ọ̀sì we are five in number. okay. ṣe staff lẹ́yìn sá. staff is a visitor lawa. àìsèṣe àmì the demonstration àkókò pàṣẹ nàìjíríà. okay. àkọ́wá fún familiarization àìsèṣe wà ní kàdé nọ́ọ̀sì. okay. àgbàdo adé nọ́ọ̀sì yẹn. bọ́ọ̀sì tí ọlọ́kọ́ fẹ́ mú ọlọ́kọ́ fún wọn ọ̀rọ̀ bá pọ̀ ètò. were they with ammunition? with ammunition almost 6 or 7 of them. and they are Fulanis. they are Fulanis. okay. bàbá àti ẹ̀rọ àkọ́bọ́ ìlú ìmọ̀lẹ́yìn wa ni. àwọn ìwé lánàá ní táyà yẹn ẹ̀mọ́lẹ̀ àti wàá sọ̀rọ̀ lẹ́pẹ́ tó lọ́sẹ̀ wọ́n ti jáde wájú wọ́n jáde lẹ́yìn wọ́n jáde lẹ́gbẹ̀ẹ́ wọ́n jáde níbí wọ́n ti gbé bọ̀tí mọ́tò yẹn. Ìbàdàn lẹ́. wọ́n ti gbé bọ̀tí mọ́tò yẹn. this information will be passed to the government. Ìbàdàn lẹ́ ń wò yẹn. Ìbàdàn nírọ̀lẹ́ yìí now it's happening now ní Ìbàdàn wọ́n ti bá ní títí yàbọ̀ Ìbàdàn wọ́n ti káwé èèyàn lọ. Ìyá Rónkẹ́ bóyá kí dáàdì yín bá wa síwájú bóyá kí bá wa kọ́kọ́ yín àbí àwọn ọmọ yín kọ́ nífẹ̀ẹ́ ń bàdàn. Èmi ò blame Sunday Igboho is over 18 years he can decide whatever he want to do. ẹni tí ó bá tẹ́ lọ́rùn onítọ̀hún lè síwájú á dẹ̀ máa tẹ̀lé onítọ̀hún. ẹ bá wa mute Mr. Ọmọjọjú Mr. Adéyẹmí ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa mute ẹ̀yin tẹ́ mute àlè kọ́kọ́ pè yín náà torí ẹ mute àlè sọ àlè kọ́kọ́ pè yín akọ́kọ́ pọ̀ àwọn tó mute náà Mr. Adéyẹmí ẹ bá wa gbóhùn sókè. ẹ kú dédé àsìkò yìí wọ́n ti ya ọba àdé bá wa bí Sowore àwọn wo ni governorship candidate yẹ. ìròyìn tó síbẹ̀ pé kí Sowore kó fi peace and job kó tẹ̀ ti lọ sí Ìbàdàn kó lọ gba àwọn èèyàn sílẹ̀. wow. Number one ṣé tí Sowore bá di Nigerian president ṣé ó lè tún Nàìjíríà ṣe ni. àwọn náà máa di governor Sowore àwọn wo ni governor Sowore. àwọn lọ́ọ̀yà àǹkó àtàwọn tó ń tẹ̀lé wọn di gómìnà wọn di sẹ́nítọ̀. ẹ bá wa mute ìyá tó wọlé ẹ bá wa mute ẹ jọ. so ohun tó ń sọ̀rọ̀ ń sìn ohun tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti sọ pé òun kì í ṣe ọmọ Yorùbá ṣọyẹ yín ó ti sọ ìgbà tí ò ti wọlé pẹ́sidẹ́ǹtì yẹn àgbà yẹn lára ti ń taṣọ rẹ̀ so ó dẹ̀bi pé Yorùbá bíi tírèdì òun so àtìgbà tí sọ pé òun ṣe ọmọ Yorùbá ṣùgbọ́n sìn tí wàhálà bá máa dé sìn tó máa jẹ̀mí ẹ̀ lọ á kílèmù pé Yorùbá lòun. bàbá wa kí Sowore kó tó dìbò sọ pé òun kì í ṣe Yorùbá o. olóò là ń sọ yìí ó ti lóun ṣe Yorùbá kí ló mẹ́nu sọ̀rọ̀ Yorùbá fún láti ìgbà tí wàhálà tí ó ṣẹlẹ̀ sí Olóyè Ìgbòho ti ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ rí for freedom Nnamdi Kanu yìí ni. Nnamdi Kanu ló máa ń sọ freedom fún. Nnamdi Kanu yìí ni ó dẹ̀ ti sọ náà ó ní oníwọ̀n papọ̀ ó ní situation wọn yàtọ̀ síra wọn so ẹni tó pààyàn ó yàtọ̀ sẹ́ni tí ó pààyàn. mo fẹ́ drop ẹ̀ ní. wọ́n gbé kèsì ẹ lọ sí ICC pàápàá gan so ó ní bó ṣe máa dá ẹjọ́ yẹn òun náà mọ̀ ṣùgbọ́n ìlara ń ṣe Sowore ẹ má jẹ́ ká tọ́ra wa. ìlara ṣe wà lára Sowore nínú Nàìjíríà yẹn Sowore ò lè di kankan ó kàn máa jà ní. ó kàn máa jà ní ó dẹ̀ ní ṣùgbọ́n ní àwọn ọ̀dọ́ tó ń kọ́ kiri kí wọ́n kóra wọn kán lọ sí Ìbàdàn kán lọ rescue àwọn èèyàn nìbàdàn kó jọ nítorí Ọlọ́run òun Sowore la máa pè é sìn torí ó dàpọ̀ òun ni mẹ̀sáyà tó wà ń tà ń sìn. the new messiah. everybody ẹ bẹ̀ sí táàgì Sowore. ẹ bá wa táàgì Sowore o wọ́n ti wọ Ìbàdàn Sowore come out. ẹ máa pè Sowore òun ni mẹ̀sáyà wá ń sìn ẹni tó bá dé
ẹni tó bá dẹ̀ bínú pé olóyè Ìgbòho ọ̀hún tẹ̀lé Tinubu bóyá kó lọ kó sómi àbí kó ti sọ sómà mù nítorí ọmọkùnrin yẹn nǹkan tí bàbá yẹn face ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ó bìtírèdì Yorùbá ó ṣe kinní kan ẹ̀wọ̀n tí bàbá yẹn lọ láàrin 4 years ọlọ́run ajẹ́kọ̀ọ́ times 2 ọ̀nà àlọ́sẹ̀wọ̀n yẹn wá. àmín. nítorí ọkùnrin ni mí ọkùnrin ni bàbá gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí 80 million Yorùbás ẹnìkan ní gbogbo. wọ́n pariwo Sunday Igboho 80 million ojú òtí wá ni Sunday Igboho. kọjọ́ yìí nílẹ̀ Yorùbá gbogbo alágbára Yorùbá tó wà nílẹ̀ Yorùbá gbogbo yín lẹ mọ̀ wọ́n pariwo ṣùgbọ́n Ìgbòho ni gbogbo yín lọ́mọ lẹ́sẹ̀ Ìgbòho. àwọn kan ní wọ́n kílọ̀mù ẹni.